ọ̀rọ̀ burúkú làwọn èèyàn ń sọ sí àwọn gbajúgbajà òṣèré tíátà yorùbá méjì ní ìyẹn Eniola Badmus tó pè yàn mọ̀ sí gbogbo bígẹ̀ àti Láìdé Bákàrè lórí bí wọ́n ṣe ń jà tí wọ́n ń búra wọn lórí ẹ̀rọ ayélujára lásìkò tó pa àwọn òṣèré tíátà tí wọ́n kẹ́dùn ikú gbajúmọ̀ òṣèré tíátà apanilẹ́rìn ní Oyèbáméjì Tọ́lání Quadri ẹni tó pè yàn mọ̀ sí Sisi Quadri. Kì í ṣe ìròyìn mọ́ pé báwọn èèyàn ṣe ń kiri àwọn kú àbọ̀ oṣù tuntun oṣù kẹta ọdún yìí ní ọjọ́ àkọ́kọ́ ní oṣù kẹta tá a wà yìí ìní ìròyìn ìbànújẹ́ sọ nílẹ̀ yorùbá àti lágbo òṣèré ní nàìjíríà nígbà tán ní Sisi Quadri tó máa ń bèèbù púpọ̀ nù fíìmù tán ló jáde láyé tó kú sílé ìwòsàn ládòkè akíntọ́lá tó wà ní ìlú ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ lẹ́yìn àìsàn ráńpẹ́ ìyún èsúkè tó ń ṣe lásán. Àsìkò tí ọ̀pọ̀ àwọn òṣèré tíátà tó ń wà nù ìbànújẹ́ tó ní kálukú ń sọ nǹkan rere ń pa Sisi Quadri tí wọ́n ń ṣèdárò ẹ̀ lórí ẹ̀rọ ayélujára àti inú ìfọ̀rọ̀wérọ̀ ìní Láìdé Bákàrè àti Eniola Badmus náà máa bẹ̀rẹ̀ ìjà lórí ẹ̀rọ ayélujára. Ǹjẹ́ kí ló fa ìjà? Aṣọ tí Láìdé Bákàrè tó wọ̀ lọ síbi ìfilọ́lẹ̀ ìwé tó kọ nípa béèyàn ṣe lè di olówó láàrin oṣù mẹ́fà ó ní wọ́n mà ní Eniola Badmus lọ kọ̀rọ̀ sí tó ní èwo nù yín ni ló wọ aṣọ bíi pásítọ̀ Ajídára nítorí tí aṣọ tí Láìdé Bákàrè wọ̀ fẹ́ jọ aṣọ tí pásítọ̀ Ajídára máa ń wọ̀ nù fíìmù ni ló jẹ́ kí Láìdé Bákàrè ṣe ọ̀rọ̀ náà ní òwe àwọn àgbà tó ní bí òwe bá jọ tẹni èèyàn ṣe ni Láìdé Bákàrè ló lọ́ọ́ fèsì lórí ẹ̀rọ ayélujára tó ní kí Eniola Badmus má wulẹ̀ fi òwe àti ọgbọ́n bùn ó lóun mọ̀ pé òun ló ń bá wí ó ní kí obìnrin náà ó ṣọ́rẹ́ ó ní láti ìgbà tóun ti ń ṣe nǹkan àṣeyọrí rí kò sí ọ̀kan nínú wọn tó ṣàtìlẹ́yìn fóun tàbí wárì ó lóun wá ṣe ìfilọ́lẹ̀ ìwé ó yẹ òun àwọn èèyàn yí òun sí ó ní ṣe ni Eniola Badmus ló wá ń yẹ̀ yí òun tó ń fi aṣọ tóun wọ̀ tó fi ń bù òun kódà Láìdé Bákàrè tó ní aṣọ irun tóun gbé sórí lọ síbi ìfilọ́lẹ̀ ìwé náà ó dín díẹ̀ ní mílíọ̀nù 2 náírà yan 1.8 million ó ní kí Eniola Badmus kó lọ ṣọ́rẹ́ àti gbogbo àwọn òṣèré tíátà tó jẹ́ wípé wọn kì í wá ìgbéga òun. Ṣùgbọ́n nígbà tí Eniola Badmus ṣe eléyìí ló náà máa lọ fèsì onìkan kìlọ̀ fún Láìdé Bákàrè ó ní kí ló dé tí kò sọ fún àwọn èèyàn wípé òun ló kọ́kọ́ wá ń fi ìbò bú òun nínú àtẹ̀jíṣẹ́ tó fi ránṣẹ́ sóun níkọ̀rọ̀ èèyàn direct message private message òun ó ní ṣe ni Láìdé Bákàrè ni ló ń fi àìrọ́mọbí ó ní ló fi ń bú òun ó ní eléyìí ni ló jẹ́ kóun náà sọ̀rọ̀ síta látìgbà náà làwọn méjèèjì sì ti ń ṣe táwọn màsìkò ń pè ní gbàgbós tí wọ́n ń sọ̀rọ̀ síra wọn lórí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn èèyàn ló máa ń sọ̀rọ̀ sí Láìdé Bákàrè àti Eniola Badmus wọ́n ní ṣe lásìkò tí àwọn èèyàn ń ṣọ̀fọ̀ Sisi Quadri níbi ẹ̀ka tí ẹ máa ṣerú nǹkan bẹ́ẹ̀ lórí ẹ̀rọ ayélujára wọ́n ní bí ìgbà pé wọn kò bìkítà rárá ni wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé Sisi Quadri kì í ṣe ọmọ ẹbí tàbábúrò tàbẹ́gbọ̀n wọn ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹbí wọn ni ṣé irú nǹkan bẹ́ẹ̀ ni wọn yóò máa ṣe lórí ẹ̀rọ ayélujára lẹ́yìn ọjọ́ kan méjì tí ọkùnrin náà ṣẹ̀ṣẹ̀ kó tí ìròyìn ikú ẹ̀ tó sì ń jà rìnrìn wọ́n ní ó tiẹ̀ yẹ ká bọlá fún un ká ní sùúrù díẹ̀ fún ìjà tí wọ́n ń bára wọn jà tí wọ́n sì ní èyí tí wọ́n ń ṣe ó fi hàn pé kò sí ìfẹ́ àti ìbìkítà fúnra ẹni láàrin àwọn òṣèré orílẹ̀-èdè yìí pàápàá àwọn òṣèré tíátà yorùbá.